mo kí yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Mo kí yín nílé lóko, mo kọ́mọdé mo kágbàlagbà. Lórúkọ Ọlọ́run Elédùmarè, ojú tí ń fi ń wò mí, ojú náà mi àfọ́. Etí tí ń dẹ̀ fi ń gbọ́ mi, etí yín mi àgbọ́ bí ohun rere bí ìyè létí yín àgbọ́ lágbára Ọlọ́run Elédùmarè. Ìyẹn ará mi, nípa ọ̀rọ̀ arákùnrin mo mú wálé ni. Nípa ọ̀rọ̀ arákùnrin ó pera rẹ̀ ní Lémefèlè. Ẹni tí yìí náà mọ̀ ni òdú ni ẹ̀sà ìmọ̀fólókò ní ibiṣẹ́ ọ̀rẹ́ náà láti mọ̀ o. Tí mo yí Ọlọ́run Elédùmarè kó ṣàánú rẹ̀ lórílẹ̀‐èdè ni kó má jà ṣíunṣe, kó má jà kàkùnà. Tí n bá gbàgbé nígbà president rẹ̀ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe campaign gbà ní. Ṣé mo yí ọmọkùnrin hàn pé Lémefèlè náà ló kówó láró gbà ní tó change owó tó jẹ́ pé gbogbo aráàlú ló jẹ ségéyà ìmọ̀jà àtàrà rẹ̀ ẹ̀sẹ̀ ní ẹ̀kàn nígbà ni. Ọ̀rọ̀ ọmọkùnrin náà mo dẹ̀ mú abẹ ṣé mo pé ìgbà pírẹsidẹ́ǹtì rẹ̀ tẹ́ tó wá wọlé a rí pé ohun mèremère náà gbà lọ́wọ́ ọmọkùnrin tó pera rẹ̀ ní Efemele àbí Emefèlè ló pera rẹ̀. ṣe rí owó tẹ́ ti gbà lọ́rẹ́ èso kékeré. Ṣé wá rí ohun yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ ọmọkùnrin ni pé just one person kádì àgbógbó lọ́rẹ̀ láti jọ kówó ń dẹ̀ mọ́ tán. Ọmọkùnrin Emefèlè àbí kan ti pé ó ti sọ́ra rẹ̀ dòkun, ó ti sọ́ra rẹ̀ dọ̀sà tí gbogbo tí ìjọba mọ̀ tẹ́mọ̀ gbọ́ngbọ́n tèmọ̀ tán bẹ́ẹ̀ o. Ṣé wá rí ohun tó tún ṣe tó tún jẹ́ ohun kàyéfì tó jẹ́ pé tíyìn gan bá gbọ́ gan ìyá mọ̀ pé bẹ́ẹ̀nìyàn bá jẹ gan èsì kó jẹ́ lùrùn yéé jẹ́ lùrùn ó pọ̀ jù. Agẹ̀sà àṣọ náà ní ayé ìyàn yúùtù ń lọ sùkúrù ń ríṣẹ́ ọ̀nàdà ọ̀pọ̀ lẹ́gọ̀kadà ká ló gun mọ́rúwá kábẹ́ tíyà jẹ ìmọ̀ yìí bí orílẹ̀-èdè tó dé dúró bẹ́ẹ̀ Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ já sí ṣe o. ní tó yẹ kán fi atúnlù ṣe kán fi dálé iṣẹ́ ńláńlá kán ọmọ ó lọ sùkúrù kán fi ṣiṣẹ́ kán àmówó lọlé fún àwọn pẹ́rẹ́ǹtì rẹ̀ kán àmówó wọlé fún pẹ́rẹ́ǹtì wọn kí òbí tó jìyà lórí ọmọ náà kó jèrè ibẹ̀ kọ́ lọ́jọ́ tó dé tó rọ́lọ́run Lédùmarè ló mọ̀ gba àwọn àkókò ìmọ̀jẹ̀mí gbà yín lákòókò ohun tó tún ṣẹlẹ̀ sí ọmọkùnrin mi sọ ó ní property rẹ̀ táwọn ìjọba tó discover lẹ́nu ọjọ́ mẹ́ta torí oyi property ni o náà ìjọba discover lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ mi sọ bẹ́ẹ̀ ó ti wà ní court so ìyàn court dẹ̀ ti kàn ìjọba gba property lọ́rẹ́ ìwò property tó ọmọkùnrin hàn pé Lémefèlè ni o ọmọkùnrin hàn pé ní Emefèlè o òun náà ni ṣe rí ọmọkùnrin ẹ̀ẹ́sẹ̀ ni ìmọ̀ máa náà nìyẹ ó yà kọ́ duplex 753 building duplex ní èsè lé dáadáa èsè lé bá mi máléjì sìmẹ́ǹtì lọ ìmọ̀ èso ọmọkùnrin ni ó yà kọ́ 753 building duplex dẹ̀ ni ó yà kọ́ ìwọ̀n estate ni ìjọba náà dẹ̀ ti gbà lọ́rẹ́ bẹ́ẹ̀. Ṣé wá rí wọn yà mí lẹ́nu ni pé ṣe rí ìyà burúkú mi tẹ́ jara lu àfikọ́ Ọlọ́run Elédùmarè kó gbà á. Ọlọ́run tó lù ú ṣe ó fi ń gbogbo rọ̀ wá lọ́rùn nílùú ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè mọ́jà tẹ́nítìkà yéé lágbára yéé jọni lójú ó ṣe ni láàánú. In fact ìyá mi jẹ ìyá ọwọ́ àríà náà ni ìyá mi jẹ ọ̀pọ̀ ènìyàn ló ti lọ sọ́run ara kejì. Àìsàn kékeré tí ò tó nǹkan tí èyẹ kó pẹ̀lú mi ló ti pẹ̀lú mi. ìyẹn ará mi sí rí orí ètò mo wà ibẹ̀ ni a ti wo ìta akọ́yin lọ́gbọ́n tí a rí ọgbọ́n kọ́ níbẹ̀ gbogbo mèremère tó lọ orí ètò ni a ti gbọ́. ìyẹn ará mi sí rí orí ètò tí ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò mí ojú náà mi àfọ́
etí tí ìdẹ́ fi ń gbọ́ mi etí náà mi àdí ohun rere bí ìyé létí yẹn á gbọ́. Ṣé wá rí orí ibi tí ń wò mí kí a bá wa subscribe sórí rẹ̀ ó ní kinní kan bẹ́ẹ̀ bí iye tó dàbí aago bí iye nísàlẹ̀ ètò tí ń wò ń kílíkì lórí rẹ̀ kí n ọ̀nà notification bẹ̀ yín sílẹ̀ òun láàtá ló lobó lóòrèkóòrè tá a bá ti ṣètò lórí afẹ́fẹ́ òun láàtá ló lobó kí n bá wa share rẹ̀ kí n bá wa kọ́mẹ́ǹtì lórí rẹ̀ ihun ẹ̀yìn náà bá tún ẹ̀kọ́ ìbá tún ní tí n bá tó kọ́ ní lórí ètò ìsọ sínú àpò kọ́mẹ́ǹtì káàrí káà náà káà wo ìmọ̀ràn tó lè gbà wá torí àfikọ́ lọ́rùn Elédùmarè kó wa yọ.